wá gbọ́ ohun tí ìràwọ̀ rẹ ń fẹ́ kí o ṣe lọ́jọ́ tòní kí ọjọ́ tòní lè dára kí ó lè sunwọ̀n fún ọ. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbọ Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbọ Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Friday May 9 ọdún 2025 tá wà nínú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ òwúrọ̀ àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì máa gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọ́mọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò àwọn iná tó kanran yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní máa dára púpọ̀ o. Kódà ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín àti mọ̀lẹ́bí yín máa dúró déédéé dáadáa lọ́jọ́ tòní tó máa dán mọ́rán. Lẹ́ẹ̀ni ó dára kí ẹ kírètì àkókò fún wọn láti jọ wà papọ̀. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ láǹfààní láti gbé wọn jáde láti ṣe àwọn nǹkan tá mú kí ni wọn dùn káyọ̀ wọn kún. Kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lẹ́ẹ̀ni kí ẹ rẹra yín lẹ̀. Ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kẹ́ sì ṣe àwọn nǹkan tá mú kí ni yín dùn káyọ̀ yín kún pẹ̀lú. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ yẹ́lò tàbí pínkì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòrò àwọn èròpẹ́ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní máa jọ́jọ́ oríire fún yín, ẹ máa free dáadáa lọ́jọ́ tòní láti jọ́ mẹ́ta lẹ ti ń tẹpá mọ́ṣẹ́ tẹ̀ free rárá. Lọ́jọ́ tòní kẹ́ relax kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́. Ẹ múra dáadáa kí ẹ dòrí lẹ́ẹ̀ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Bẹ́ẹ̀ sì ni kẹ́ wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòrò àwọn afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ìpòrúurú ọkàn wáyé fún yín kẹ́ wá kíyèsára ẹ má sì torí eléyìí máa kanra máwọn ènìyàn kó má bàa ṣàkóbá fún wọn lára wọn. Ó ṣeéṣe káwọn ìbàlẹ̀ ọkàn yẹn jẹ́ látàrí àwọn kankan tó ń ṣẹlẹ̀ nígbésí ayé látijọ́ mẹ́ta tẹ́ ò wulẹ̀ nífẹ̀ẹ́ sí léni ẹ̀ lè fi bẹ́ẹ̀ ní clear mind dáadáa, ṣùgbọ́n rí dájú pé ẹ̀kàn kó sára yín ẹ má wulẹ̀ pinnu àbí gbégbé tẹ́ kankan lọ́jọ́ tòní tàbí sọ̀rọ̀ láláì jẹ́ pé ronú jinlẹ̀ nípa rẹ̀ kẹ́ tó sọ léni ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léyàn rárá, ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe nǹkan yín létòlétò kẹ́ sì wá àkókò láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Pínkì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòrò àwọn omi agbára kánsà, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi báwọn èèyàn ṣe látàrí pé yín gan fúnra yín gan ká ṣe yín bí kẹ báwọn èèyàn ṣe kí ẹ pè àwọn ọ̀rẹ́ yín kan tó ṣe kó dọ́jọ́ mẹ́ta tẹ̀sí léra kí ẹ pè wọ́n láti gbóhùn wọn lénìí. Àyè iṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ, ìrọ̀rùn lẹ máa fi ṣiṣẹ́ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní máa dára púpọ̀, ẹ máa láǹfààní láti relax. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan kíkan tó bá dàbí iṣu kò ní sí rárá lọ́jọ́ tòní níbikíbi. Léni kẹ má sùn láì tọ́nà sùn, ẹ má wàṣọ dúdú bèrèmù látòkè délẹ̀, ẹ má dá sọ́rọ̀ tí wọn pè é sábẹ́ tí ó kàn yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòrò àwọn iná tó gbóná rere Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22. Ó ṣeéṣe káwọn pressure kọ̀ọ̀kan wáyé láyìíká yín lọ́jọ́ tòní. Ó lè ní àwọn mọ̀lẹ́bí lè nílò ìrànlọ́wọ́ lọ́wọ́ yín tàbí kọ́ nílò àmọ̀ràn yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ dúró tí wọ́n kí ẹ kọ́ bí ara tí wọ́n dáadáa lénìí. Ọ̀rọ̀ iṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ. Ẹ create time fún mọ̀lẹ́bí látàrí pé àwọn náà ti máa ń create time fún yín tẹ́lẹ̀. Ẹ ní ìrètí gbogbo kan ti dára. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ jẹ́ kára yín yá gágá, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí lọ kí ẹ sì fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn lénìí pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòrò àwọn erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23. Ó ṣeéṣe káwọn kan tí ò tán kan rògbà yín ká lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kẹ́ fèsì àwọn iṣu àbí kùdìẹ̀kudìẹ̀ kan tó máa jẹ́ kẹ́ wà depressed gbígbà pé inú yóò dùn rárá lẹ́nìí.
kódà ó ṣeé ṣe kí ẹ wà nínú ágímẹ́ǹtì àbí ìjà àbí fanfà pẹ̀lú èèyàn lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kí ẹ rí dájú pé ẹ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan láti fi ronú nípa ọ̀nà àbáyọ sáwọn nǹkan wọ̀nyí. Ẹ sa ipá àtakitiyan yín láti rí dájú pé gbogbo èèyàn tí pátápátá, ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gba léèyàn rárá o. Ẹ ṣèkàn yín létòlétò, kẹ́ fọgbọ́n àpèrè tọ́lọ́kùn yín ṣe ohunkóhun, ẹ ké sara pẹ̀lú ìbínú lẹ́ni, kẹ́ sì rí dájú pé ẹ ṣe ìwúre, ẹ ṣe péyà kọ́lọ́n gbé yín borí àwọn ọ̀tá. Aago 4 sí aago 5 jẹ́ àkókò tí ó dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lẹ́ni. Rẹ́ẹ̀dì wá jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọn afẹ́fẹ́ márìní ní Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lẹ́ni ara yín máa yá gágá, pàápàá láàyè iṣẹ́ láti gbájúmọ́ṣẹ́, ṣùgbọ́n àwọn nǹkan kan lè máa ṣẹlẹ̀ nínú ọkàn yín. Ó ṣeéṣe kó ṣe pé àwọn opportunity kọ̀ọ̀kan tó ṣe pé ẹ ti miss látijọ́ mẹ́ta kó fẹ́ fà tẹ́ ẹ máa fi ronú nípa rẹ̀ lénìí. Ẹ má wulẹ̀ ronú nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn rárá. Ẹ gbìyànjú láti gbájúmọ́ ọjọ́ iwájú, kẹ́ wòye sí àwọn nǹkan tẹ́ lè ṣe tá mú kọjọ́ iwájú dára. Àwọn èròǹgbà tẹ́ bá ń gbà lérò kẹbẹ̀ tí ṣiṣẹ́ lé lórí báyìí. Ẹ má ṣe nǹkan kan tó máa affect spirit yín lénìí rárá. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà àlàáfíà láàyè. Ẹ má jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ. Ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín lénìí pẹ̀lú. Kírìmù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọn omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 lọ́jọ́ tòní ó dára púpọ̀ láti fi kọ́ ẹ̀kọ́. Ẹ̀yin tó bá ṣe é pẹ́ tí ń fẹ́ mọ̀ nípa kankan látijọ́ mẹ́ta, bóyá láti lórí ọ̀rọ̀ iṣẹ́ àbí lórí ohunkóhun, ẹ láǹfààní láti ní ìmọ̀ nípa ẹ̀ lọ́jọ́ tòní. Gbogbo ọwọ́ tẹ bá gbé láti fi ní ìmọ̀ lọ́jọ́ tòní ẹ máa ṣàṣeyọrí. Gbogbo ìgbésẹ̀ tẹ bá gbé lórí pé ẹ fẹ́ ní ìmọ̀ lénìí á ràn yín lọ́wọ́. Ọ̀pọ̀ yẹn gan ó ṣeéṣe kí mi ní máa wò pé bóyá kóun tún padà sílé ìwé láti tún lọ kọ́ ẹ̀kọ́ sí, tàbí kí mi máa wò pé bóyá kóun lọ lóyìnbó láti lọ ní ìmọ̀. Tí èròǹgbà bẹ́yẹn bá ń wáyé sí yín lọ́kàn lọ́jọ́ tòní, ẹ tètè ya gbégbésẹ̀ lé lórí ní kíákíá. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wà determine lọ́jọ́ tòní. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní ọkàn yín máa balẹ̀, ìgbésí ayé yín máa rọrùn pẹ̀lú. Lẹ́ẹ̀ni ẹ máa láǹfààní láti yanjú àwọn kan tẹ́ tí pàtì látijọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ sì ni ẹ máa kọrin méjì bọ́nà lẹ́ẹ̀kan tuntun lénìí. Ẹ ṣe ìkọyín létòlétò dára, ẹ gbájúmọ́ṣẹ́ kẹlẹ̀ orí gbámú, ẹ wà positive kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpè lérúkú Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní máa dára púpọ̀ látàrí pa àwọn olólùfẹ́ yín wọ́n á fi ìfẹ́ tó tọ́hàn sí yín lọ́jọ́ tòní. Èní dára láti wà pẹ̀lú wọn, ẹ lè jáde, ẹ lè gbafẹ́ papọ̀. Ẹ rí dájú pé tún kíyèsára nípa ìlera ara yín lọ́jọ́ tòní, tó láì lera kékeré lè fẹ́ wáyé fún yín lénìí. Ẹ má stress ara yín ju bó ṣe yẹ lọ, ṣùgbọ́n ẹ gbafẹ́ kẹ́ enjoy ara yín lénìí. Àwọn ìlera yẹn gbogbo ẹ máa yanjú láìpẹ́ láì jìnà. Ẹ ṣòtítọ́, ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn lénìí. Ẹ má ṣèlérí ohun tẹ́lẹ̀ mo ṣe fẹ́nikẹ́ni. Ẹ rẹra yín lẹ̀, ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 lọ́jọ́ tòní inú yín máa dùn, ara yín máa yá gágá. Ó wá ṣeéṣe káwọn kọ́kọ́ tún wá ṣẹlẹ̀ big tension díẹ̀díẹ̀ lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa ronú nípa rẹ̀, ṣùgbọ́n ọ̀nà tẹ́ fi gbà lónú lọ́jọ́ tòní á jẹ́ tó máa ràn yín lọ́wọ́ láti mórí bọ́ọ̀lù àwọn challenges tó ń ṣẹlẹ̀ lásìkò yìí. Ẹ jẹ́ kára yín yá gágá, ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:30 ní àárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ẹ máa fi relax, ọkàn yín máa balẹ̀, àdàbí ìgbà pẹ́ gbàtú sílẹ̀ lénìí. Múdù yín máa dára púpọ̀, àdàbí kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ àti mọ̀lẹ́bí.
ẹ gbìyànjú láti create àkókò fún wọn lọ́jọ́ tòní, ẹ lo àkókò àti gbà pẹ̀lú wọn, kẹ́ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Ìyẹn máa jẹ́ kí ìbáṣepọ̀ yín tún dánmọ́rán dáadáa sí lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ gbà àlàáfíà láyé ibikíbi tẹ́ bá wà, ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Navy blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.